wọ́n lọ presidential lodge wọn àwọn president sá kúrò ńbẹ̀ gbogbo wọn sá kò sẹ́ni tó lè dúró gbogbo wọn sá kúrò ńbẹ̀ nǹkan tá a fẹ́ ṣe nìyẹn nílẹ̀ Yorùbá ń bí a máa jáde lógúnlọ́gbọ̀n a lọ sí gómìnà ọ́fíìsì àkọ́kọ́ a fẹ́ lọ pàdé ìjọba Adélé gbogbo èèyàn ló máa jáde lórílẹ̀‐èdè Yorùbá ṣùgbọ́n ẹ jẹ́ ká polongo èrè yẹn ó ti dọ̀rọ̀ yàn á láti tàn yìnyín kálẹ̀ ká gbogbo ilẹ̀ Yorùbá gbé màmá chief mrs Modúpẹ́ Onítìrí Abíọ́lá ń bọ̀ pẹ̀lú orí Adélé sórílẹ̀‐èdè Yorùbá táde máa bẹ̀rẹ̀ tábẹ̀ máa bẹ̀rẹ̀ ìjọba ara wa ìjọba ìrọ̀rùn ló bá dé ìyá ìwé ìrọ̀rùn ló bá dé wọ́n bọ̀ ìyá ìmọ́lẹ̀ òkùnkùn láti paradà ni tó gbogbo ẹ̀yin agbẹ̀ngbẹ́bọ jẹ́ ọmọ Yorùbá tẹ́ bá ṣe ń pète pèrú ẹ̀ fẹ́ dí wa lọ́wọ́ iṣẹ́ wọ́n wá yín tí wọ́n lè rí mọ́ lórúkọ Jésù gbogbo yẹn pátá gbogbo bí tẹ́ bá ti gbìmọ̀ pọ̀ tẹ́ sọ pé ní ẹ̀ nígbà pé ká bọ́ kò lóko ẹrú ilẹ̀ alanu á gbé gbogbo yín mi o ẹ̀yin délẹ̀ lérí o ṣe rántí pé àwọn agbẹ̀ngbẹ́bọ jẹ́ ọmọ Ísírẹ́lì kan wà tó wọn ò délẹ̀ lérí lọ́jọ́ náà wọn ò délẹ̀ lérí o bá tán gbìmọ̀ tán kán àròjọpọ̀ tó sọ pé àwọn fẹ́ díṣẹ́ náà lọ́wọ́ Jóṣúà àti Kálẹ́bù padà wá wọ́n sọ fún wọn pé ibi tí ẹ̀ ń lọ yìí òmìnira wà ń bẹ lóòótọ́ ṣùgbọ́n náà máa gbàbẹ̀ fún wa òmìnira yìí kéré níwájú Ọlọ́run so àwọn òmìnira tó wà ń bí màmá Modúpẹ́ Onítìrí Abíọ́lá náà ti ń sọ fún wa sìn ó ti fi ń dá wa lójú pé Ọlọ́run máa gbà bíi fún wa àwọn òmìnira tó wà ń bẹ ẹ filẹ̀ fọlọ́run ẹ jẹ́ kí ọba àwọn ọba ajagun ṣẹ́gun òde ọ̀run ògbéníjà kẹrù oníjà ọba tó jà fún Jèhóṣáfátì ọba tó sọ fún Jèhóṣáfátì ní kó má bẹ̀rù kó má fẹ́ torí pé ogun òkè ń ṣe ogun Jèhóṣáfátì kò ṣe ogun Olúwa ó máa ja ogun Yorùbá ó máa jà fún wa olólógun yẹn olólórí ogun oló máa jà fún wa ó láti jà fún wa so gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká túyàyà lógúnlọ́gbọ̀n ìgbà kankan tó wà lóyìn orílẹ̀-èdè Yorùbá mo kí yín o ẹ kú fọmọnìyàn ṣe o ẹ kú Ifojusona màmá Modúpẹ́ Onítìrí Abíọ́lá ṣé mi sì Modúpẹ́ Onítìrí Abíọ́lá màmá ní ìkáyé aṣíwájú eré màmá tó ṣe fi yangàn náà màmá world's best mama mo kí màmá mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ jọ̀ọ́ ẹ má bá wa pín ètò wa yìí ẹ má bá wa share ẹ má bá wa like ẹ má bá wa love ẹ má bá wa subscribe sí YouTube channel wa Ondo TV Yorùbá talk show ẹ má bá wa subscribe ṣé o. So àwọn tó bá fẹ́ máa bá wa wọlé sínú ètò yìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo wa ká máa gbáradì láti máa bá wa pín àwọn ètò yìí gbogbo ìgbà ẹ̀yin tí ẹ máa comment ẹ jọ̀ọ́ ẹ máa bá wa share pẹ̀lú gbogbo àwọn contact yìí.